ìkànnì Àgbọ́kọ́gbọ́n TV náà lẹ́wà gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa pé a máa fún wa ní àwọn nǹkan tí ó dàbí pé ó máa bu omi ọgbọ́n mu níbẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Náà kí ni tá a fẹ́ yẹ̀wò lénìí òun ni ọjọ́ alẹ́. Ọjọ́ alẹ́ jẹ́ àkókò tó ṣe pàtàkì fún ẹ̀dá láyé gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ìgbà mẹ́ta ni ìgbà ẹ̀dá: ìgbà òwúrọ̀, ìgbà ọ̀sán àti ìgbà alẹ́. Ìgbà òwúrọ̀ jẹ́ ìgbà tó jẹ́ wípé èèyàn gbọ́dọ̀ mú iṣẹ́ lọ́kùnkúndùn, bẹ́ẹ̀ sì ni ìgbà ọ̀sán ó ṣe ọjọ́ tí èèyàn gbọ́dọ̀ mú àkókò àti iṣẹ́ àti ohun tí èèyàn bá ń ṣe ní ọ̀kúnkúndùn. Ọjọ́ alẹ́ nígbà tí èèyàn ò ní lè ṣe nǹkan kan mọ́, tó jẹ́ pé gbogbo àwọn nǹkan tí èèyàn bá ti fi òwúrọ̀ ẹni ṣe, tí èèyàn ti fi ọ̀sán ẹni ṣe, ní ó wá dàbí ẹni pé ó máa mú oúnjẹ fúnni ní ọjọ́ alẹ́. Ọjọ́ òwúrọ̀ ó ṣe pàtàkì o, bẹ́ẹ̀ sì ni ìgbà ọ̀sán wa ó ṣe pàtàkì. Ẹni tó bá fi òwúrọ̀ ṣeré yóò fi irun funfun ṣiṣẹ́, bí ènìyàn bá sì fi ọ̀sán rẹ̀ ṣeré bẹ́ẹ̀ sì ni yóò fi irun funfun yóò fi ṣiṣẹ́, yóò fi gbàárù, yóò fi tọrọ jẹ ni. Ohun tí mò ń sọ fún wa náà ni wípé ẹ jẹ́ ká mú ìgbà òwúrọ̀ wa àti ìgbà ọ̀sán wa ká ṣe kí ni, ká mú lọ́kùnkúndùn, ká fi ṣiṣẹ́ torí ọjọ́ alẹ́. Ọjọ́ alẹ́ ń bọ̀, a lè sọ pé gbogbo àná là ní di arúgbó bọ̀. Ìwọ tá bá mọ̀ pé a fẹ́ di arúgbó, a fẹ́ gbó, a fẹ́ tọ́, a gbọ́dọ̀ mú ọjọ́ alẹ́ wa lọ́kùnkúndùn, torí pé a gbọ́dọ̀ wò pé àkókò ọ̀sán àbí àkókò òwúrọ̀ nìkan la máa mú ní ọ̀kúnkúndùn. Ọjọ́ alẹ́ náà ṣe pàtàkì o, nígbà tí èèyàn ò ní lè ṣe bí ó ṣe ń ṣe bí tàtẹ̀yìnwá mọ́. Kí ni àwọn nǹkan tí a gbọ́dọ̀ mọ̀ nígbà tí ó bá ń di àkókò ọwọ́ ọ̀sán? Àkókò ìrọ̀lẹ́ náà wà nígbà tí oró ti máa di ara àgbà, téèyàn ò ní lè ṣe nǹkan kan bí tàtẹ̀yìnwá mọ́. Ẹ jọ̀ọ́ mo rọ̀ wá gẹ́gẹ́ bí àwa ènìyàn, ẹ jẹ́ ká mú ọjọ́ alẹ́ wa lọ́kùnkúndùn, torí wípé irun funfun ò ṣe é ṣiṣẹ́ o, irun dúdú ló ṣe é ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa wípé àtẹ́lẹwọ́ ẹni kò kì í tan ní jẹ. Ohun téèyàn bá jìyà fún ló máa ń tọ́jọ́, ohun tá a bá fara ṣiṣẹ́ fún ló máa ń pẹ́ lọ́wọ́ ẹni jọjọ. Ẹ ṣé mo dúpẹ́. Ojú tàbí wò mí ò ní fọ́, etí tẹ̀sí ń gbọ́ mi, etí náà ò ní di lọ́lá Elédùmarè.